Ogun fún gbogbo nǹkan tí ó ń jẹ́ ìdààmú tí ọlọ́mọkùnrin ní, bóyá ó kéré ju ọjọ́ orí ẹ̀ lọ, àbí kò tiẹ̀ ṣiṣẹ́ rárá, tàbí òun fura sí wípé wọ́n mú oògùn yìí ni kó lọ ṣe. bẹ́ẹ̀ ni tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin àbí gbogbo nǹkan tí ò kí ń jẹ́ kí nǹkan ọmọkùnrin pàfọ́ọ̀mù dáadáa, ó nídìí nǹkan Ajira, nǹkan Imarale, aróbòsà, aróbòkú, ìdákọ́lẹ̀, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. wàá bá mi gẹ́ẹ̀tì òkúta àrá, ẹ̀dùn àrá, wàá bá mi gẹ́ẹ̀tì orógbó lọ́pọ̀lọpọ̀ kó pọ̀ dáadáa, wàá bá mi gẹ́ẹ̀tì gbòǹgbò ọ̀pẹ, wàá bá mi gẹ́ẹ̀tì gbòǹgbò igi àgbọn, wàá bá mi gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ kékeré tó rò pé bóyá ó lè jẹ́ bí sáìsì oyè ẹ, wàá gẹ́ẹ̀tì kànáfùrù, wàá gẹ́ẹ̀tì yèrè, sọ gbogbo nǹkan wọ̀nyí gun pátápátá, tó bá tutù jẹ́ kó furọ, sọ di powder. Sọ di powder báwo ló ṣe fẹ́ máa lò? Wàá lò láàárọ̀ síbí kan, wàá lò lálẹ́ síbí kan, wàá lò ní 2 hours kó tó lájọṣepọ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fisa account àwọn aláìní. Charity account 0932981364. Charity account 0932981364. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí wa, tẹ́ fẹ́ pè wá, àbẹ́fẹ́ wá bìtá wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Eti Osa, Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Tó bá ti lọ iṣẹ́ ìtàn tó sọ di powder, ó lè máa fògì ẹ̀kọ́ lò láràárọ̀ àti lálẹ́, àti tó bá kú wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ó tún lè máa fi warm water, omi tó lọ́wọ́rọ́ lò ó. Àwọn other side míì níbi tíṣẹ́ yìí ti ń bọ̀, àwọn míì máa ń fi ọtí lò ó ni, bí àwọn gin, bí àwọn vodka. Àmọ́ àwa Ọlọ́run ní pé fálẹ́ àtẹ́tìlìbù bí aram, mi ìfìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín. Ó ti yé ìsìn gẹ́gẹ́ bí mùsùlùmí, innamal amaru wal maisiru wal ansabu wal aslamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun. So ìdí eléyìí, lo ẹ̀kọ́ àbí kó lo omi, yóò jáde dáadáa, yóò ṣiṣẹ́ dáadáa, tó ń bá mú ó dá padà tó ráwọn kọ̀ọ̀kan wà tó ti connect ńbẹ̀ yẹn bí isinillahi ta'ala. Èyí tá a ti ṣe kalẹ̀ léléyìí ó wà effective gidi, èyí tá a ti ṣe ní ó dẹ̀ ní kíní. So a máa ń ní àwọn package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ contact wa. Bẹ́ẹ̀ ni àwọn product wa ní lóríṣiríṣi, wá lọ fún full package. Bẹ́ẹ̀ ni èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Àwọn product yìí ní made in India, packed in South Africa. Miracle leaves ní ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf, ó wà effective. Transformer 1100 power fún erectile dysfunction fọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa. Caterpillar fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ tó bá ti parí period tí ó máa lò wẹ́rẹ́wẹ́rẹ́. All in one natural herbs, prevention, treatment, cure. Ikú nìkan ni all in one ò lè wò ó lágbára púpọ̀ jù bí isinillahi ta'ala. Powder ni they are all powders. Bulldozer melt fibroid fún blockage tube àti fún fibroid oyún ìju, ó lágbára púpọ̀ jù àti fáwọn nǹkan míì fún obìnrin. Ẹ get memory booster, ó wà effective gidi, ilẹ̀ àmù ìsọ̀yè fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Àwa láwọn full package lóríṣiríṣi. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem fáwọn èèyàn, ètò sàárà wà tá fi yanjú ẹ̀, ètò àwẹ̀ wà tá fi yanjú ẹ̀. Àwọn halal powder wà tó jẹ́ special tá máa ṣe yàtọ̀ sí product báyìí. Tọ́rọ̀ yẹn bá gba ọ̀ǹtú àbó gba ká ọ̀ǹtú fún, ó gba òdìdí àlùkùránì ni, ó gba yàsín ni, ó gba orúkọ Ọlọ́run kan ni tá máa ọ̀fun tààrọ̀ a máa lò wẹ́rẹ́wẹ́rẹ́, àtàwọn oríṣiríṣi àwọn special powder àwa máa ṣe fún yín. Innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum yatakabbatuhu shaytanu minal mas. Ẹ̀mí òkùnkùn wòyàn, wọ́n ń fọwọ́ kànyàn, wọ́n ń dàyàn láàmú, oṣó wà, àjẹ́wọ̀, ẹlẹ́bọ lóògùn wà. Treat yourself, both natural and spiritual, ní kẹ́ fi treat ara yín, torí gbogbo àwọn àìsàn àtàwọn ìpèníjà yẹn ni wọ́n ti ní duplicate ní evil world wọ́n ń jù sára àwọn èèyàn. Làwa fi ń jẹ́ kí most of àwọn package wa ó máa ṣiṣẹ́ fún both natural and spiritual. Máa wò pé wọ́n ná owó lẹ́ẹ̀kan kó dẹ̀ gbà tú sílẹ̀ lẹ́ẹ̀kan náà bí isinillahi ta'ala. Wà á bí gẹ́gẹ́ tó ti ń rìn kiri, obìnrin tó ní infertility, ovulation problem, fibroid, yeast, hyperprolactin, ẹ̀dà, ẹ ti understand this is sperm leakage, pelvic inflammatory disease, oríṣiríṣi àwọn nǹkan tó ń di obìnrin láàmú, pátápátá menstrual disorder rádà, ó ti wọ menopause, gbogbo nǹkan wọn ẹ contact wa. Abọ́kùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, abẹ́ni tó ní cancer, diabetics, asthma, oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀, abẹ́ni tó máa mú bọ́ tó ń rí ìjákulẹ̀, ó ti yẹn sọ wà ń lo ìbò bí aláìsí. DHL ládẹ̀ fi ń deliver all over the world, ẹ̀yin lẹ́ máa sanwó delivery, adẹ̀ ń deliver local náà within Nigeria, ẹni tó wà Kaduna, ẹni tó wà Kàfàǹṣà, a máa ní kó wá deliver fún yín, àmọ́ ẹ̀yin lẹ́ máa sanwó delivery tó dẹ̀ yẹ pé gbogbo nǹkan wá wà active táwọn èèyàn ń lò tí wọ́n ń dúpẹ́. Àfàsìkò ibẹ̀ Ọlọ́run bá fún gbogbo ẹ̀yin fans wa àtẹ̀yin customers wa tẹ dúró tì wá gbọ̀ngbọ̀n ní máa padà sí aburú, ẹ máa ga sí ni ọlá títóbi Ọlọ́run, ní ṣubú dànù. Ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun, àtẹ̀yin tẹ́ ń bẹ nílé, tẹ́ ń bẹ lórí gbogbo bíkíbi tẹ́yin fans wa, ẹ̀yin olólùfẹ́ wa wà, àtẹ̀yin customers wa, inú yóò mọ dùn ní. Ẹni tó bá ra aburú ròyìn aburú ó bá tọmọtọmọ. Biakila ila illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Má sàlámù wa ila liqa'i.